A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti rọ ọ̀gá àgbà tuntun fún iléeṣẹ́ epo NNPCL Báyọ̀ Bashir Ojúlárí kí ó wá ṣàlàyé bí $500 bílíọ̀nù (500 billion naira) ṣe rìn tí ó yẹ kí wọ́n kó sínú àpò ìkówósí ìjọba àpapọ̀. SERAP rọ Ojúlárí kí ó ṣe àfihàn àwọn tí ó fura sí wípé wọ́n lọ́wọ́ nínú níná owó yìí kí ó sì yọ̀ǹda wọn fún àjọ EFCC fún ìwádìí àti ìbániṣẹ́jọ́. Àìpẹ́ yìí ni World Bank ṣe àfihàn wípé nínú $1.1 trillion tí wọ́n pa látàrí títa epo rọ̀bì ní ọdún 2024, $600 billion péré ni NNPCL fi jíṣẹ́ sí àpò ìjọba láì lè ṣe àkàwé bí $500 billion ṣe rìn. Bákan náà ni àjọ IMF náà pè wípé kí wọ́n san gbogbo owó tí wọ́n fi pamọ́ látàrí àyọkúrò ìrànwọ́ epo sínú àpò ìkówósí ìjọba. Nínú lẹ́tà tí adarí àjọ SERAP Kọ́láwọlé Olúwadáre bu ọwọ́ lù tí wọ́n fi ránṣẹ́ sí NNPCL ni wọ́n ti ní ó lẹ́tọ̀ọ́ fún ará ìlú láti mọ bí $500 bílíọ̀nù owó epo ṣe rìn nítorí èyí tàpá sí òfin orílẹ̀-èdè. SERAP ní àǹfààní ará ìlú ló yẹ kí owó epo jẹ́, ọmọ orílẹ̀-èdè sì lẹ́tọ̀ọ́ láti mọ ìdí tí NNPCL ṣe kọ̀ àti kó owó yìí sí àpò ìjọba kí ó lè wúlò fún ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu náà darapọ̀ mọ́ àwọn adarí lágbàáyé ní St. Peter's Square, ìlú Vatican, orílẹ̀-èdè Róòmù fún ìsìn ayẹyẹ ìyànsípò Pope Leo XIV, adarí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún ìjọ Àgùdà, ayẹyẹ tí ó ṣe àfihàn ìbẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ìdìbò tí ó wáyé ní College of Cardinals ní ọjọ́ 27 lẹ́yìn ìpapòdà Pope Francis. Pontiff tuntun tí orúkọ rẹ̀ ń jẹ́ Robert Francis Prevost tẹ́lẹ̀ ni ó ti di 267th bíṣọ̀bù fún ilẹ̀ Rome. Nínú àtẹ̀jáde, amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni wọ́n ti ṣe àpèjúwe ìrìnàjò rẹ̀ yìí ní èyí tí ó fìtàn balẹ̀ láti bá wọn kópa nínú ìyànsípò Pope Rome tuntun. Lára àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n bá ààrẹ pàdé láti rí Archbishop Ignatius Kagama láti Abuja, Archbishop Alfred Martins láti Èkó àti Bishop Matthew Azankuka láti Sokoto Diocese. Bákan náà ni ààrẹ ṣe àfihàn ìpàdé rẹ̀ pẹ̀lú olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi àti gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Dókítà Káyọ̀dé Fáyẹmí. Mínísítà fún iṣẹ́ òde Dave Umahi ti ní apá kan iṣẹ́ ojúnà márosẹ̀ Èkó sí Calabar ti fẹ́ẹ̀ parí àti wípé àwọn tí wọ́n bá máa gba ojúnà yìí yóò ní láti san owó òde bẹ̀rẹ̀ láti oṣù Kejìlá. Umahi sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìgbáradì ayẹyẹ ọdún kejì ààrẹ Bọ́lá Tinubu lórí àlééfà. Ó ní ó kọjá ojúnà lásán, ó jẹ́ èyí tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé. Mínísítà ní àwọn ti parí 30 kìlómítà apá kan, àwọn wà lẹ́nu àti parí kìlómítà 10 mìíràn ní apá kejì. Ojúnà 6 ni èyí jẹ́ pẹ̀lú kọnkéré 6 lane tí ó ní iná tí ó ń lo agbára oòrùn àti CCTV kámẹ́rà. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yí ohùn padà lórí àtúpalẹ̀ àbá oyè jíjẹ tí wọ́n gbà lérò láti fi sọ Aláàfin Ọ̀yọ́ di alága ìgbìmọ̀ lọ́balọ́ba àti ìjòyè títí láé. Lẹ́yìn ìjíròrò lórí àbá tí ìgbìmọ̀ tó ń ṣàmójútó ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ gbé kalẹ̀ ni wọ́n pinnu wípé kí ipò alága jẹ́ ipò tí wọ́n máa gbé kiri láàrin Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bákan náà ni àwọn aṣòfin bu ọwọ́ lu ìyànsípò alága 13 fún kánsù, lára wọn ni ọ̀tún àti òsì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ìpinnu ilé yìí kò dùn mọ́ àwọn aṣòfin láti ìlà oòrùn Ọ̀yọ́ àti constituency Àtìbà nínú, bí àwọn méjèèjì ṣe bínú jáde bí ilé ìgbìmọ̀ ṣe ń jíròrò lórí ìgbésẹ̀ yìí lọ́wọ́.
Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé òun ṣì ń retí àwọn olóṣèlú sí i láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ààrẹ ní inú òun dùn sí àṣeyọrí ẹgbẹ́ òṣèlú àti ìṣèjọba rẹ̀. Ó ní kò sí ìdí fún ènìyàn láti jókòó sínú ọkọ̀ ojú omi tó ń rì láìsí aṣọ ìdáàbòbò ẹ̀mí life jacket. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Báyọ̀ Ọ̀nànúgà, ààrẹ sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé Renewed Hope Agenda ti ẹgbẹ́ òṣèlú APC tí ó wáyé ní gbọ̀ngàn ilé agbára ìlú Àbújá. Níbẹ̀ ni Tinubu ti bá àwọn adarí ẹgbẹ́, ìgbìmọ̀ òṣìṣẹ́, adarí ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn gómìnà sọ̀rọ̀. Gbogbo wọn ni wọ́n jọ pawọ́pọ̀ bu ọwọ́ lu ìyànsípò Tinubu fún sáà kejì. Níbi ìpàdé yìí kan náà ni Mohammed Bello El-Rufai tí í ṣe ọmọkùnrin fún gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu lórí èròǹgbà rẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti dágunlá sí ìgbésẹ̀ bàbá rẹ̀ tí ó bọ̀dé sí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP. Bello jẹ́ ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún àríwá Kaduna. Ìgbésẹ̀ rẹ̀ yìí ti wá dá awuyewuye sílẹ̀. Lára àwọn tí ó dá yẹ̀yẹ́ sílẹ̀ láti rí Reno Omokri tí ó ní bí El-Rufai kò bá lè bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ àti fi Tinubu sílẹ̀, báwo ni ó ṣe fẹ́ bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀? Ìjọba àpapọ̀ ti parí gbogbo ètò láti bẹ̀rẹ̀ títa ilé àkọ́tà tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún ọmọ orílẹ̀-èdè. Àgbàyanu ojúlé tí ó ní 753 housing units ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC rí gbà lọ́wọ́ Emefiele ní oṣù kejìlá ọdún 2024. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ EFCC, wọ́n ní ìgbésẹ̀ yìí jẹ́ àṣeyọrí ńlá tí ó lààmìlàaka jùlọ láti ìgbà tí àjọ wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọdún 2003. Ọjọ́ Ìṣẹ́gun ni alága àjọ EFCC Ọlá Olúkóyèdé yọ̀ǹda ojúlé wọ̀nyí fún mínísítà fún ilé-ìgbé àti ìdàgbàsókè ìgbèríko Ahmed Dangiwa. Aṣojú iléeṣẹ́ ìjọba Badamasi Haiba ní ìjọba pẹ̀lú àjọṣepọ̀ Renewed Hope Agenda ààrẹ Bọ́lá Tinubu yóò rí dájú wípé ènìyàn lásán ọmọ orílẹ̀-èdè náà jẹ nínú àǹfààní ilé yìí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣì ń kọ́ ilé yìí lọ́wọ́. Àwọn yóò kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti mọ ọ̀nà tí wọn yóò gbé títà rẹ̀ gbà. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti dá ẹ̀sùn $50 bílíọ̀nù lórí ẹ̀tọ́ ọmọnìyàn tí igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Edo Philip Shaibu pè tako gómìnà àná fún ìpínlẹ̀ Edo Godwin Obaseki àti àwọn mìíràn nù. Níbi ìdájọ́ láti ẹnu adájọ́ Peter Lifu tí wọ́n ti dá ẹ̀sùn yìí nù lẹ́yìn tí agbẹnusọ Shaibu Anita Otte pè fún èyí. Níbi ìgbẹ́jọ́ ni Otte ti fi tó ilé-ẹjọ́ létí wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn ni wọ́n ti jọ fi ẹnu kò láti dá ẹ̀sùn yìí nù nítorí wọ́n ti yanjú rẹ̀ láàrin ara wọn. Ìròyìn jábọ̀ wípé Shaibu ni ó pe ẹ̀sùn tako Obaseki. Ọ̀gá ọlọ́pàá yányán IGP, adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, AGF àti agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí afẹ̀sùnkàn kìíní dórí ìkarùn-ún. Níbẹ̀ ni Shaibu ti ń béèrè fún ẹ̀tọ́ láti gba $50 bílíọ̀nù owó ìtanràn lórí bí gbogbo àwọn afẹ̀sùnkàn ṣe pawọ́pọ̀ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ lójúmọ́lẹ̀. Nínú àwáwí rẹ̀ ni Shaibu ti ní wọ́n yan òun gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ní ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2024, ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Obaseki àti àjọṣepọ̀ IGP ni wọ́n fi yọ ọ́ nípò kí sáà rẹ̀ tó parí. Bákan náà ni IGP lé gbogbo ẹ̀ṣọ́ ọlọ́pàá kúrò lẹ́yìn rẹ̀ tí ó wá fi ẹ̀mí rẹ̀ wéwu. Olórin ilẹ̀ Nàìjíríà Davido gba àlejò àgbà olórin highlife Bright Chimezie ní ìpínlẹ̀ Èkó. Ìpàdé yìí wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí Davido ṣe àfihàn orin Chimezie tí ó milẹ̀ tìtì ní ọdún 2010 tí àkọlé rẹ̀ ń jẹ́ Because of English pẹ̀lú àjọṣepọ̀ Omah Lay.
Ọjọ́ Ajé ni wọ́n ṣe àfihàn bí Chimezie ṣe ń dé nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí ibi ìgbafẹ́ kan tí Davido náà sì ń kí i káàbọ̀. Àwọn méjèèjì sọ̀rọ̀, rẹ́rìn-ín bí wọ́n ti ń kọ nínú àwọn àwo orin tí Chimezie ti gbé jáde. Síwájú àkókò yìí ni Bright Chimezie fi ìmoore rẹ̀ hàn bí ó ti ń jó sí orin yìí tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Davido fún ìmóríyá tí ó ṣe fún un. Èyí ló mú Davido gbóríyìn fún àgbà olórin fún ipa tí ó kó ní ẹ̀ka orin lórílẹ̀-èdè. Ó ní tipẹ́tipẹ́ ni òun ti ń wá bí òun yóò ṣe ní ìpàdé pẹ̀lú rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú gba ife àmì-ẹ̀yẹ Premier League Trophy ní ilé ìjọba ní Marina bí ó ti tẹnu mọ́ àfojúsùn ìṣèjọba rẹ̀ láti ṣe ìgbélárugẹ àwọn ọ̀dọ́ nípasẹ̀ eré ìdárayá. Adarí àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Guinness Nigeria PLC Ọ̀gbẹ́ni Girish Sharma ni ó ṣe àgbékalẹ̀ ife yìí gẹ́gẹ́ bí ara ìgbìyànjú iléeṣẹ́ wọn láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèèrè. Nígbà tí ó ń fèsì níbi ayẹyẹ, Sanwó-Olú ṣe àpèjúwe Premier League gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ọ̀dọ́. Ó ní inú àwọn dùn wípé Guinness ṣe ìdánimọ̀ pẹ̀lú wọn láti gbé àmì-ẹ̀yẹ Premier League Trophy wá sí Èkó. Ó jẹ́ ife tí gbogbo ènìyàn ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ìwúrí. Ó ṣe iyebíye láti mú àyípadà wá nípasẹ̀ eré ìdárayá kí ó sì so papọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ kí wọ́n fi èyí ṣe àwárí ẹ̀bùn àmútọ̀runwá kí wọ́n lè jẹ́ ẹni wúlò láwùjọ. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.